Alright, my name is Ijagbemi on the movie set of Ibiwunmi, as directed by Ojopagogo, to be viewed or aired on Olajumoke Asha TV. Sherry series tí à ń show lọ́wọ́ ẹ̀ ó jẹ́ eré tó lámìlaka tí Yorùbá ẹ̀ dáńtọ́ a ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ lórí ẹ̀ ẹ dẹ̀ mọ̀ wípé tó bá ti jọ mọ́ irú nǹkan báyìí tí a gbọ́dọ̀ sọ òyìnbó rárá ẹ mọ̀ bó ṣe máa yí tó a ti ṣe dójú àmì àrùn kan tíṣẹ́ ẹ̀dẹ̀ kọ́ wa ni wípé ẹni tí ọkàn èèyàn bá fẹ́ ẹ jẹ́ kan fẹ́ ẹ̀yin òbí ẹ jẹ́ kọ́ mọ́ fẹ́ ẹni tó bá fẹ́ fẹ́ ẹ má sọ pé torí pé ẹ ní ulterior motive kẹ́ má jẹ́ kí ọmọ yín fẹ́ ìfẹ́ ọkàn wọn and ìkejì ni wípé èmi love story yìí torí wípé mo meet àwọn actors tí wọ́n lámìlaka tí wọ́n dẹ̀ lè interpret rẹ̀ dáadáa irú màmá Àbẹ̀ní Agbọ́n àwọn níyà mi nínú iṣẹ́ yìí Dìgbòlùjà àwọn ni rival mi Ojopagogo fúnra wọn a lot of actors on this set pé àwọn kan ti lọ ṣàpé series ni àwọn kan ti lọ àwọn kan ń bọ̀ àwa gan ò ní tún pẹ́ lọ àwọn kan á tún dé mo ṣàwọn pé àlùbáríkà ti wọ iṣẹ́ tí àyà yìí thank you so much so ẹ anticipate dáadáa on Olajumoke Asha TV ẹ mọ̀ wípé channel yìí kò ń show any program tó bá jẹ́ dáadáa program gidi ni kẹ́ẹ̀dẹ̀ subscribe sórí ẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀ torí pé mo ta bá fọ́pọ́ lọ́gbọ́ gbọ́ mo ta fọ́pọ́ lọ́gbà gbà ẹ subscribe mo ṣe ń ìwọ ni mo ń bá sọ̀rọ̀ subscribe kó ṣe báyìí.